Má jókòó àti lọlé. Ìwọ yóò dìde. Ìwọ yóò sáré fún Síónì. Nítorí àkókò àti ṣe oríire sí nítorí tó àkókò lọ sí kí. Tó bá jẹ́ pé lóòótọ́ ni pariwo nílé àmì ìdíje ní agbára. Sọ́fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ pé àkókò tèmi ti dé. Ilowi. Oh ya, tu pada bẹ̀rẹ̀. Ìwọ dìde, ìwọ sanu fún Síónì, nítorí ìgbàgbé àti ìṣojú rere sí nítòótọ́ àkókò náà dé. Ó mọ ọkọ tó kọ síbẹ̀. Ìwọ yóò dìde, ìwọ yóò sáré fún Sólómọ́nì. Nítorí ìgbà tí sojú rere sí nítòótọ́ àkókò náà dé. Mo ṣe Ìwọ sọ tiẹ̀. ìwọ yóò dé, mo yóò ṣàfihàn sọ́ọ̀tì nítorí àti ṣe oríire tó. Ìṣẹ́sí mi Olúwa òbí ṣe Má jókòó àti lọlé. Má ṣe jẹ́ kí àánú àti ìjọ kí o fi ọ́ sílẹ̀. Kí ló wí? Má Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ sílẹ̀. Sọ́wọ́n rẹ, ọwọ́ tí wà láyà rẹ, pàṣọ kẹ́yìn orí olójú rere àti ọ̀nà rere lójú Ọlọ́run àti ènìyàn. Ṣé ìwọ sáré? Ṣé ó ṣe àìlú? Ṣé ó ṣe òtítọ́? Hallelujah. Hallelujah. Bí lọ́wọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ṣé ó ṣe àìlú tó ṣe òtítọ́? Ìwọ tí ò bá ṣe òtítọ́ gbọ́, ó rí pàdé olóòótọ́ ènìyàn. Àwọn tó máa bá àwọn ilé ọ̀rọ̀ máa ṣe kí ọmọ bá pàdé. Ìwọ tí ò bá ṣe àìnú, ó rí pàdé aláìnú. Kì í tó wà níbẹ̀ nìyẹn. Ní ìwọ̀nba tó bá lè ṣe, gbèyí láti ṣe kí ni? Ó ṣe. Gbogbo apáta ẹlẹ́sẹ̀ ni wá. Ṣùgbọ́n sá gbogbo ipá rẹ̀ láti jẹ́ olówó. Olóòtọ́. Àti aláha. Aláàánú. Kí ni kéde ní? Ètè wọ̀d. Láti ìgbà tó ti wọ́n lórí ìṣòro sàáyé. Hallelujah. Hallelujah. Sórí sàáyé ló. Tó bá tó bá ṣe àìnú. Àìnú mélòó ni wọ́n ti nígbà? Ní ìgbọ́. Tí o bá ti wá rà nígbà, wá àtẹ́wọ́ fún Ọlọ́run.
dáhùn ní. Má pariwo adé lọlé. Ọlọ́run ló pàdé ọdún gangan. Ọlọ́run alààyè. Kí ló ń pè ní alààyè? Ẹni tó mí. Ẹni tí òkú tó segede. Tó mí tó wà ní ààyè. Níbo lọ́wọ́ yẹn gbé? A gbọ́ pé ó wà lọ́run ibi gbogbo. Báwo la ṣe lè mọ̀? Kí ni evidence? Kí ni ẹ̀rí? Ok, bí atẹ́gùn bá ti fẹ́ sí ẹ lára. Iṣẹ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n ẹ̀ ní sọ́kùn nígbà ìlọ́gbìn. Hallelujah, hallelujah. Alààyè ni ó yá. Alààyè ni ó yá. Alààyè ni ó yá. Ọlọ́run àlà. Alààyè. Báwo ló fi ṣiṣẹ́ kọ́ lọ́wọ́ náà? Bíbélì wa kọ lẹ́tà wípé a sí òde sọ wípé olúwa kò sí rí. Ó bàjẹ́. Kò sí ẹni tí sí rí. Máa kọrin àti lọlé. Wọ́n ń gba treatment látàárọ̀. Ẹ̀sìn ìgbà àlẹ́sẹ̀ lẹ́pa má yẹ kẹ́jẹ̀ lé lọ́dún. Ṣùgbọ́n bó ṣe ò ká gba treatment tó nígbà tí ó ní sẹ́ta bá ti dé olùpẹ̀pẹ̀ dáwọ́ àjábì àwọn ọmọ kankan lọ. Ó ní bàtà bá dé ká lè mọ̀ pé à ń ṣàìsàn. Hallelujah. Hallelujah. Níbo lọ́lọ́run rẹ̀ wà? Ẹni ìgbòho ló wà. Tọ́pẹ́ àlàbí ló jẹ́ kó wà. Níbo lè sọ kó wà? Ó wà lọ́rùn. Nígbà tí a ti wà dáyé tí a ti dárò níbo ló gbé. Inú afẹ́fẹ́. Bíbélì kò lè sọ bẹ́ẹ̀. Hallelujah. Hallelujah. Ọ̀nà tó táyé mi gbà ó jẹ́ yanu. Ọ̀nà tó táyé mi gbà ó jẹ́ yanu. Ọ̀nà tó táyé mi gbà ó jẹ́ yanu. Àwọn assignment fẹ́ kọ́ sẹ́ni tí wọ́n á délé ló sọ fún ẹ̀yìn o tó bá mọ̀ epo fẹ́ sórí rẹ̀ ni o. Tí o bá ti lè béèrè question lọ́wọ́ ara o ò lè sórí rẹ̀ o. Ta ló dá Ọlọ́run àbí? Bẹ́ẹ̀. Tó bá sọ pé wọ́n dá nǹkan, báwo la ṣe dá nǹkan? Ta ló dá ìjọ yìí sílẹ̀? Ató asẹ́kù bàbá àwọn pàṣẹ kó ṣe dá àbí? Ó ralẹ̀, àbó gẹ̀ẹ́tì ilẹ̀, àbó ya nílẹ̀, àbó lọ sórí ilẹ̀, ó lọ ra aga, ó ra ṣíà, ó ṣe oríṣiríṣi, ó jó ẹ̀tí, ó pé àwọn èèyàn mọ́ra wọ́n dá ìjọ òkè ìbàdàn sáńsọ̀ sí sílẹ̀. Báwo ló sọ wá dá ẹ̀? Hallelujah. Ìwọ tí ò bá ti lè béèrè àwọn question yìí, ojú kan ló máa wà fún dáadáa. Tó bá ka Bíbélì yẹn, Bíbélì
rẹ̀ mọ́ ènìyàn. Nígbà tó wá pọn tán, ó wá gbé síwájú ọ̀fin èébì ìyè sí inú orúkọ rẹ̀. Ó wá di àlàyé ọkàn. Àmín. Báwo ló wá dà wọ́n? Òkè Ọlọ́run dá àtọ̀ di ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ wá ti bá sí ẹran. Ẹran wá yọ egungun. Apá wà níbi tápá wà. Pàtẹ́ ọwọ́ arákùnrin sẹ́. Bí bàbá àti ẹ̀rọ wá yarí ló wọ̀ bára wọn sùn. Báwo ni wọ́n ṣe? Hallelujah, hallelujah, hallelujah. Tó bá ti wá bèrè pẹ́sìlì, tó bá ti wá kẹ́ẹ̀tì kó sì dáa. Ìgbà ẹni ṣẹ̀ṣẹ̀ lè jẹ́ ènìyàn nínú ayé. Bàbá mi lọ bá ìyá mi, ó bá sọ̀rọ̀. Hello, Mr. Woman, kí ló wá pọ̀ ọmọ Rómi? Jẹ́ ká máa ṣe kéde. Jẹ́ ká máa gbé nǹkan sí ìmọ̀ ayẹyẹ. Ìyá mi gbà fún bàbá mi. Wọ́n wọlé kó tó bá ara wọn sùn. Ó di oyún. Now, má bọ̀ bí. Má bọ̀ bí. Hallelujah. Hallelujah. Ó kọrin. Kò sí àlùlù. Kò sí elégbè. Sí òye máa dùn. Kò lè ní lẹ́yìn. Ọlọ́run àkọ́kọ́ tó bá kọ́kọ́ mà nínú ayé yẹn. Òun ní ènìyàn. Hallelujah, hallelujah. Hallelujah. Tí o bá ti wá mọ ènìyàn, ìgbà ẹni tó lè mọ Ọlọ́run. Báwo ló ṣe lè wá mọ ènìyàn? Hallelujah, hallelujah. Hallelujah. Nǹkan tó wá ti dé bá ojú. Nǹkan tó dé bá ẹnu. Tí ojú wa sọ pé nǹkan tó dé bá ẹnu kò dé bá ọkọ. Láìsí ìfọwọ́sowọ́pọ̀ àwọn ènìyàn, o ò lè débi tó wáyé. O lè wà níbi. Sure. Láìsí ìfọwọ́sowọ́pọ̀ àwọn ènìyàn, o ò lè sí láyé. Wàá pè pé lọ́nà wo? Lọ́nà wo? Wọ́n máa gbé bí ṣe ń pa yín, ṣùgbọ́n ẹbí ló pa mọ́nàmọ́ná. Ọ̀rọ̀ tó o fẹ́ gbọ́ yẹn wàá gbọ́. Tó bá ká lára sáyáde lọ. Now, ṣé wọ́n mẹ́rin kan lápẹ̀bí ara? Ẹnìkan ló gbẹ̀bí ẹ̀. Ẹnìkan ló ta nàbí. Ẹnìkan ló ta aṣọ. Ẹnìkan ló ta fúdù. Ẹnìkan ló ta oúnjẹ. Àbí? Ẹnìkan ní dọ́kítọ̀ ló máa fún ẹ ní abẹ́rẹ́. Òkun gbóhùn rẹ̀ ó tẹ́ríba o. Afẹ́fẹ́ gbóhùn rẹ̀ ó tẹ́ríba o. Bẹ́ẹ̀ gbóhùn rẹ̀ ó tẹ́ríba o. Ènìyàn ẹ tẹ́ríba o. Bí wọ́n gbóhùn rẹ̀ láì fojú rí ọ ènìyàn, ẹ̀ṣẹ̀ rí bàbá o.
David ẹ máa ta lóhùn ìgbéraga ẹ̀ pọ̀. Wọ́n ò ní rere tó ṣe ibi tó ṣe náà máa ṣe kéde. Irú àwọn ènìyàn kí ló máa ṣe? Ṣùgbọ́n ẹni tó ń polówó ẹ̀ wípé má nìyẹn èèyàn gidi ní o, èèyàn dáadáa ní o, irú èèyàn bẹ́ẹ̀ kó ṣe kí ni? Wà á mọ́ra. Òun ló máa gbé ẹ débi ògbógbó ẹ. Àwọn ìgbésẹ̀ tó wá pè é nígbà tó bá ti gbé tó bá ti wá lórí sí rere, ó wá dẹni tó ní ọlọ́. Ó wá dẹni tó ṣe kí ni? Ṣùgbọ́n ẹni tó bá ṣe wà ní ìsìn tó ṣe kó máa sọ ẹ̀ràn kó máa kọ kàrá tó. Tí kò bá ṣàṣeyọrí, kí láwọn ayé wọn gbẹ. Ó dà bẹ́ẹ̀ tí kò lọ́dọ̀. Ó ṣe kí ni? Kò ní lọ́dọ̀. Wọ́n yẹ ká yé bèrè pé kò lọ́dọ̀ mi ṣe kí ni? Bàmí ṣe o, báyé má bèrè. Mo ní bàbá alágbára ni ìyá rẹ̀ jẹ́. Ṣé alágbára ni láti ẹ̀? Ká ló sì? Ọjọ́ kò. Bàmí ṣe. Ó bẹ̀ tó sì. Bàmí ṣe. Ayé máa bèrè. Yọ̀ọ́lá ló ní ta. Agbára ilé ayé mo ti fi lé lọ́wọ́ yìí, ọkọ mọ èdè, but sọ ènìyàn mọ̀, sọ kéde. Sọ ènìyàn. Èrò pọ̀, ṣùgbọ́n ènìyàn ṣe kéde. Owó. But ìgbàkígbà tó bá ti rí ṣe kéde. Grab your hobby. Tó bá ti kọ́ ọmọ ẹ lọ́wọ́, ìwọ yóò dìde. Ìdílé ìgbà tó dúró sí. Ìtòótọ́ àkókò lọ sí kéde. Bí sọ̀rọ̀ bá yarí kó òun fúnre kọ́. Olùfẹ́ àwọn tó gbé nínú ìfẹ́. Tó fẹ́ fi fádà gbogbo mi. Olùfẹ́ kọ́lé fún mi, mo ní mi ò sí. Mo ní tilé ẹ̀ kó lẹ́ni fádà kọ́lé fún mi. Kò bọ́ sí mi. Àṣeyọrí yẹ, orí yẹ wà lọ́wọ́. Má ṣe jẹ́ kí o ti bá àti àyò. Kò bọ́ sí mi. So wọ́n mọ́. Ọwọ́ sí. Nígbà náà ni wọ́n yóò ṣe kéde. Lọ́wọ́ lọ́rùn àti ènìyàn. Tó bá mọ̀ fún àdúrà ti gbà yín 1,000 jáde. Hallelujah. Hallelujah. Bọ́ọ̀dà pẹ̀lú 1,000. Ògo ra ògo lọ́wọ́. Yóò bá dọ̀rọ̀. Ìṣàdúrà Tó bá. bá mọ̀ fún àdúrà ti gbà yín 1,000 jáde. Ògo ra ògo lọ́wọ́. Hallelujah. Hallelujah. Wọ́n ní mi ò fẹ́ àdúrà. Ìṣàdúrà bá. Gbólóhùn kan ni. Ìwọ nìkan ló jáde. Tírèlì yẹn. Bọ́ọ̀dà mi. Hallelujah. Hallelujah. Ọ̀nà tó bá yé mi kà ó jẹ́ ìyanu. Ọ̀nà tó bá yé mi kà ó jẹ́ ìyanu. Ọ̀nà tó bá yé mi kà ó jẹ́ torí wípé o gbàgbọ́ má kúnlẹ̀ dìde. Torí pé o gbàgbọ́ àdúrà ìgbà. Torí wípé o má ti jókòó. Torí pé o gbàgbọ́ àdúrà ìgbà. Torí pé o gbàgbọ́ àdúrà ìgbà. Àwọn mẹ́ta yìí nìkan ni ẹ̀dìdì. Hallelujah, hallelujah. Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah. Okay. Torí pé gbàgbọ́ àdúrà yìí gbà. Torí pé gbàgbọ́ àdúrà yìí gbà. Now, Ọlọ́run mi ẹlẹ́dàá mi yọ sí mi wẹ́rẹ́. Ọlọ́run
yọ sí mi wẹ́rẹ́. Ibi táyé sọ pé kò sọ̀nà yọ sí mi wẹ́rẹ́. Ọlọ́run yẹ yọ sí mi wẹ́rẹ́. Olúwa àsìkò ti tó. Olúwa àsìkò ti tó. Láàrin yín, nípa ìfẹ́kúfẹ́ ti ara. Torí wípé ìgbàgbọ́ àdúrà yín gbà. Hallelujah. Hallelujah. Pẹ̀lú nǹkan tí ẹ ṣe yìí sí, lójú ara yín sí ẹgbàgbọ́ àbí. Yàbí, olùwàdí ti mọ́wé sílẹ̀. Ẹ ò gbàgbọ́ ẹ̀kọ́ ni. Kí ló wí? Ìgbàtẹ́ni sọ fún ẹ wípé tó bá gbàgbọ́ wípé àdúrà ti gbàgbọ́ fún mi ní wọ́n. Kí ló tó òbèrè lọ́wọ́ ní kí sí mo fẹ́ lọ fún mọ́tà mi bíráìbù ọlọ́run ní ilé ti ní pọ́blẹ́mù nìyẹn. Hallelujah. 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 Tó bá wá yá sí ẹni mo gbá yín. Ẹni lè gbéra yín wá tí mo ẹni lè fara balẹ̀ gbéra yín sílẹ̀ tí mo gbá yín o. Hallelujah. Hallelujah. Àwọn questions fẹ́ kí wọ́n bèrè ní ṣọ́ọ̀ṣì nìyẹn. Tó bá wọ̀ pé àdúrà ẹ ti gbà yọ wọ́n ta ọ̀rẹ́ jáde. Ẹ̀tọ́ ẹ bèrè pé ẹ̀lú àlàbàṣà. Ṣé 1,000 ẹ̀ bíráìbù ọlọ́run kí àdúrà tẹ̀lé lè ṣe kí ni kó lè gbà ní ẹ ò bèrè. Náà ẹni fún mi lówó. Nígbà tí a wá fún mi lówó tẹ́lifísì, ẹ wá padà sílé. Ẹ wá láti sáté. Ọlọ́run ìkẹ́lọ́dẹ̀ tó fi ṣe ní ṣọ́ọ̀ṣì, mo lè ṣe kí ni? Mo lè fi ṣe o. Wọ́n lè gbọ́ ní lọ́jọ́ ní wọ́n wípé gbogbo owó gbogbo bì ìgbé bá ká lọ́wọ́ mi. Gbogbo ká lè ṣe Hallelujah. Ká ní pé mo sọ wípé abẹ́rẹ́ epo ti ṣọ́ọ̀ṣì ẹ fún wa ní ọ̀dọ̀ sẹ́wọ̀n pé mo clear owó tó san ní sìkí àdúrà ẹ̀ ṣe kí ni ó lè gbà. Hallelujah. Ṣùgbọ́n ìwọ́n tá a bá ń ṣe yìí nísìnyí tí a ò bá ṣe ìgbàgbọ́ ẹ̀yìn ènìyàn ní wípé ṣọ́ọ̀ṣì ò ní lọ sí iwájú. Èkéèké là ń ṣe kìí ṣòtítọ́. Agbórúkọ náà gba owó ní ọwọ́ yín ṣùgbọ́n sí ọ̀nà fẹ́ gba owó yẹn. No, tó bá fẹ́ gba owó epo abẹ́rẹ́ epo sí ṣọ́ọ̀ṣì. Ìwọ̀n tó bá wù wípé ó wù ẹ́ láti ká ṣọ́ọ̀ṣì ní ọ̀rẹ́ tó bọ́ sí ìta ọ̀tọ̀. Ṣùgbọ́n owó tó san yìí sí 5,000. 1, 2, 3, 4, 5, 6. Now, kí ẹ̀yin 100 abẹ́ni 1,000 kẹwàá jáde ní ọmọ ní wọ́n wọ́n. Èlò nìyẹn 1 million naira. Àwọn ará mọ́tò kìíní ní ìṣojú ẹ̀. Màá ra mọ́tò kejì ní ìṣojú ẹ̀. Màá ra mọ́tò kẹta ní ìṣojú ẹ̀. Ọwọ́ máa sọ fún ẹ bá dọjọ́ Sunday. Ẹ̀yin ará bí yẹ ò gbàdúrà dáadáa. Ọ̀dọ̀ ló mọ́ àdúrà tí àwa tàbí wá gbàdúrà tèmi ẹni ní àdúrà tí ó ṣe kí ni tó gbà. Ẹ̀yin ọjọ́ kó. Hallelujah.
Hallelujah. Hallelujah. Àmàdúgbà yín lọ́tún náà. Di Sunday. Mo fẹ́ kẹ́ lọ ní mentality yẹn. Tí wòlíì bá ti sọ fún ẹ wípé ìwọ tó bá nígbàgbọ́ pé àdúrà ẹ ti gbà fún 1,000 wá. Bèèrè lọ́wọ́ ẹ̀ pé sọ fẹ́ lọ bribe Ọlọ́run ni. Sọ Ọlọ́run ní di bribe ni. No. Agent àárín ènìyàn àti Ọlọ́run. Okay now, ó ṣe ká máa ṣe lè. Ẹ̀yin ènìyàn àti parí ẹ̀sìn àbí? Ilé ìtí gbogbo wa ní àwa láṣẹ níbi àwa là ń lò. Lọ́nà sọ́ọ̀bù ní kẹ́tọ́ náà lè wò yí ẹ̀dọ́ wò yí. Ó yára dáhùn lọ́wọ́ pé òun fẹ́rẹ̀ kó ṣe kíni. Ẹ má yọ Ọlọ́run sí Ọlọ́run ló bá yín ná. Wọ́n lè bá àgbẹ̀ ní ọwọ́ Ọlọ́run ẹ̀dì. Kí ló dé? Jọ̀wọ́ ilẹ̀ ọ̀la tó máa mọ́ èlò ló máa sọ. Ẹ̀rí sọ̀rọ̀ ni. Oòrùn tó máa rọ̀ lọ́la èlò ló máa sọ. Òjò tó máa rọ̀ èlò ló máa san. Wáyé tí wọ́n gbàgbọ́ wípé ó dìgbà tó bá fún ẹni máa tọ̀ káàdùn àdúgbà. Nǹkan tó sọ yín sínú oko ẹrú nìyẹn. Ìyàtọ̀ wà láàárín mo fẹ́ sóore àti ènìyàn fi orúkọ Ọlọ́run dúkù mi. Bájú ẹ̀ ló máa ń pè kò sórúkọ mi. Ṣùgbọ́n ilé tí a sọ yìí nísìnyí, sí ẹ̀rọ pé náà bá sọ lè lù sí. Sọ́lẹ̀, kí ló bá tó bèrè? Ọ̀nà tó bá jẹrè àbí? Ṣùgbọ́n sí ọ̀nà tó yẹ ká máa bàjẹ́ nìyẹn. Ẹyẹ ò kí ń bèrè ní Jésù kì í ṣe ìkan nínú ilé. Ìbéèrè sọ pé Jésù sọ wípé ẹ má ṣe sọ ilé bàbá mi ti lé. Ọjà títà. Àti kí ni? Ẹgbẹ́ ra àdúrà lọ́wọ́lọ́wọ́ àbí ẹni fún 1,000 náà ò tẹ́wọ́ lẹ́tà àdúrà yìí gbà kí la máa sí ẹ̀dí sí Hallelujah. ẹ̀dí sí báyìí kí lè máa sí pẹ̀lú owó yìí ẹ̀bá lẹ́tà àdúrà yìí gbà láti máa sí máa sí Hallelujah. táwọn òbí kẹ wá sọ̀sì ó ìjẹ wá sọ̀sì lè dá 1,000. Hallelujah. 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 Ẹyọ nínú Olúwa ẹyọ, ẹ̀yin tọ́wọ́ ẹ̀sìn yìí, àtẹ̀yìn àti ìdáyọ̀fẹ́, ìwọ ọmọ ìgbàlá Celsius tó bá ti sọ fún ọ wípé kó fi owó gbàdúrà má kó ilẹ̀. Àwọn pásítọ̀ pọ̀ ní ṣọ́ọ̀ṣì tó bá sọ fún ẹ kó fẹ́ rí kún tó bá wà lọ́wọ́ ẹ kó mú owó ilẹ̀ yà má jẹ́ kó fún ọlọ́run bá a. Tó bá náà fẹ́ sóore ẹsẹ̀ ìtọrẹ àẹnú pásítọ̀ yẹn gbọ́dọ̀ lè jẹ́ wọ́n wípé ẹ̀yà ọmọ ìjọ ẹ má bínú ibi ṣe kí ni ẹsẹ̀ àìkú ṣe bá yín sọ̀rọ̀ látàárọ̀ kò sí kankan lédè ìwọ náà kó fẹ́ ta mí lọ́rẹ̀ kó ṣe kí ni kó fún mi. Má forúkọ ọlọ́run bá mi I will not tolerate that. Ẹ jẹ́ kó máa là á nígbà tí mo sọ fún yín nìyẹn. Má forúkọ ọlọ́run dùkú mi. Fún mi lówó yàtọ̀ sí wípé ọlọ́run sọ fún mi pé kí sọ fún ẹ pé kó fún mi ní owó. Náà ọlọ́run kò nípa owó. Náà mo kọ́ ilé ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ owó yìí. Náà ní ìbọn tí wọ́n á ṣe lọ yìí. Ó wá ṣẹlẹ̀ wípé mi ò ṣe. Ìyẹn owó tá ń pa yìí sí, àwa stọ̀pù ẹ̀. Àwa gbà mọ́. Bára sọ mi máa ṣe rí. Ìṣòro ni. Ó máa pọ́n. God bless you. God bless you. So now,
ìwọ tó bá fẹ́ tẹ̀lé Jésù ó fẹ́ sì gbàgbọ́ múra láti rí láti di tálákà. Múra láti rí láti di tálákà. Ìgbàgbọ́ ayé má di di politics o. Dẹ́gbó dé tẹ́kẹ́tẹ́kẹ́ dẹ́gbó dé bóòs. Ilé kẹsẹ̀ lílì kìí ṣe ìgbàgbọ́. Ẹ gbà àwọn ènìyàn. Tó bá máa di ọjọ́ Sunday, gbogbo yín máa wá síbí. Ìwọ̀n tó bá lè fún Ọlọ́run ní 1,000, 10,000, àwọn èèyàn máa tó síta. Kí lẹ́ ṣe? Ẹ ń ṣe business. Ó yàtọ̀ sí wípé á ṣe Ọlọ́run. Ìdí nìyí nígbà tí àwọn olórí láàrin máa sọ̀rọ̀. Wọ́n ní ẹ̀sìn ní ayé ṣe business. Ìwọ́n tó bá fẹ́ ṣe ẹ̀sìn, kí ni wọ́n pè ní ẹ̀sìn? Jacob 1:27 àti lọ́lẹ́dì. Irú àwọn ìwà ẹ̀sìn nígbà rẹ̀ sí àwọn pásọ̀ máa lè bá nísọ̀sì. Nísọ̀sì ní dàrú. Hallelujah. Hallelujah. Mo máa fẹ́ jẹ́ olóòótọ́ ènìyàn múra láti di tálákà. Ẹ̀yin ká gbọ́ ẹ̀sìn náà lọ́wọ́ òun fẹ́. Jacob 1:27 àti lọ. Bóyá ọ̀sán yóò máa dáwọ́ níbẹ̀. Jacob 1:27 kò sẹ́ni lórí ìwé ìlú lórí ọ̀dọ́ yẹn òfìsè kan kiri. Hallelujah. Ká. Hallelujah. Mo kọ́ ní báyìí. Ìsìn mímọ́. Àti àìléèrí níwájú Ọlọ́run. Àti. Àìléèrí Ká. níwájú Ọlọ́run. Àti bàbá ní èyí. Láti máa bójútó àwọn aláìní bàbá. Láti máa bójútó àwọn aláìní bàbá. Bàbá mẹ́sẹ̀sì lọ fún àwọn aláìní bàbá ní owó ẹ̀. Ká. Àti àwọn opó nínú ìpọ́njú wọn. Àti àwọn opó nínú ìpọ́njú wọn. Àti láti para rẹ̀ mọ́ láì lápá wọn kúrò ní ayé. Wọ́n ní kẹ́ fọ́nà olówó bẹ̀. Kí ló ní kẹ́ ṣe ìjọba fún mẹ́sẹ̀sì ní wọn? Àti àwọn owó ẹ̀sìn lọ́wọ́ sọ́kùn wọn mẹ́rin. Ẹ̀sìn tí wọ́n ṣe yìí kọ́ sọ́nà lọ́nà àbí ibi lọ́nà. Ṣùgbọ́n ilé ìta wa sọ yìí báyìí lójú àwọn ènìyàn kí làwa jẹ́ ọmọ ìṣòro ni wá. Ẹ jẹ́ ká máa nà á. Bísíǹsì náà ṣe é bì. Tí bá fẹ́ gbowó lórí íńtánẹ́ẹ̀tì, mo máa sọ fún ọ wípé Ọlọ́run ò pè mí o, èmi ló ṣe kí èmi ló pe àmì. Ìwọ tó bá gbàgbọ́ nínú yìí pè mí. Wàá fún mi lówó máa sọ ìran fún ẹ. Wàá fún mi lówó máa gba àdúrà fún ẹ. Torí wípé yí pé tẹlifíṣìn ṣe bísínẹ́sì ni. Mo máa nà á fún ẹ. Má kúrò fún ẹ kọ́nà òkú yẹ kó a máa gbá èmi. Àwọn tó lọ yà. Ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́wọ́ tẹ̀lé rẹ̀ yìí, òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ yìí Zioni ẹni wà ní Kùtánátà. Torí gbogbo ìgbàgbọ́ yìí wípé tí ẹ bá ti fún owó sílẹ̀ ọlọ́mọ gbọ́ àdúrà yìí. Ọlọ́run ò kì í gbọ́ àdúrà pẹ̀lú owó. Wà á dára ẹ̀dá ìwọ fún mi lálẹ́ yìí. Òkè. Hallelujah. Now, gbogbo ẹ̀yin tí ẹ bá fún mi lówó ẹ̀ wá padà síta ìgbé. Hallelujah. 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 A gbọ́dọ̀ sọ reality. Wọ́n ní olóòótọ́ ẹ̀ dúró sí ká. Ẹ má dá lọ sọ́dọ̀ lóhùn. Ó fẹ́ tó jẹ lọ́wọ́ wa ní. Ó fẹ́ gbàjẹ́ lẹ́nu wa ní. Kí ló ṣe tó fẹ́ gba ìjẹ lẹ́nu ẹ̀? Ṣé ìkọ́sọ́ lọ́wọ́ náà ló ṣe? Now, owó tí ẹ fún wa yìí, abẹ́bẹ̀rẹ̀ kò sílẹ̀ Ọlọ́run ni. Ṣé inú yíyọ sí káfíńrẹ́ kó àti yíyọ òwe ọ̀sẹ̀ fẹ́ kó yí padà? Ọlọ́run ò sọ fún mi pé kí n gbowó lọ́wọ́ yín. Hallelujah. Hallelujah. Láti àyè ìgbà. Ṣé inú yíyọ sí pé káfíńrẹ́ kó sílẹ̀ Ọlọ́run yìí àti yíyọ sílẹ̀ wà yìí? Torí tó bá sọ pé ilé Ọlọ́run kò ní já kí Ọlọ́run ara lẹ̀ kó má bàwé ilẹ̀ is embarrassment to God. Bíbélì tèmi kọ̀lẹ́tà ó ní torí wà nílẹ̀. Àṣẹ ẹ̀kọ́. Ayé Ọlọ́run wà nínú ilẹ̀ ìgbà wá sọ pé ó ṣèwé fún Ọlọ́run is embarrassment. So
ilẹ̀ wa yìí abẹ́rẹ́ epo sí sẹ́nu iyọ̀ sẹ́yọ̀ dáná ọ̀la kò bá ń gbé epo. Ìlú ọ̀ká ara ti ṣe kó gbogbo ẹ̀. Wọ́n kọ́ wọ́n yọ̀dá ẹ̀yin tẹ̀ yọ̀dá yẹn dúró. Hallelujah. 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 Èyí tí bí wá dùn sí yìí. Ọlọ́run wá wọ láì mọ́lẹ̀ tó dà gbogbo ènìyàn yìí. Á kò kúlẹ̀ sí máa yé. Sẹ́ni kó kílíà. Àwọn ọ̀dọ́ máa nà ẹ̀ dìde mọ̀. Mi ò gbowó lọ́wọ́ ní o pé kọ́ máa lè kọ́. Ṣùgbọ́n ẹ wò wípé ilé Yorùbá ló sọ́kùn ní ọ̀la àbí. Ẹ wá fún wa lọ́wọ́ láti tan ìmọ́lẹ̀. Bí àwọn ènìyàn ìmọ́lẹ̀ jọlá ìmọ́lẹ̀ yẹn. Bí àwọn ènìyàn bá ti jọlá ìmọ́lẹ̀ lọ́la, ẹ̀yin náà máa rí ìmọ́lẹ̀ lò. Ìmọ́lẹ̀ ayé ẹni kò ní di o. Ní orúkọ Jésù agbára wa. Ẹ̀rọ yóò kó o ti kí abẹ́ yẹn. Ọ̀rọ̀ Ọlọ́run yé jàre. Ọ̀rọ̀ Ọlọ́run lágbára. Sọ́fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ọ̀la máa ní agbára. Ọ̀la máa ní agbára. Yí lélẹ́ mi. Àwọn ẹ̀rọ yìí di. Lọ́la ẹ̀rì débi. Ní 5:30. Afẹ́mi ayé. Olóbi ẹ̀sọ́ yòókè fẹ́sẹ̀ kéde. Fẹ́mi. Ọ̀rọ̀ náà fẹ́ mi ayé. Ẹ̀rì débi 5:30 ká lè yí di. 6. Ká lè padà abẹ́rẹ́ sí. Tábà sẹ̀sẹ̀ olóògùn. Yóò jẹ́ àwọn tó lọ́kọ̀ sílé tọkọ ọjọ́ mùsùlùmí tọkọ ọjọ́ aláwọ̀ ó lè lọ dá ọkọ̀ wọn lóhùn. So amáyíde lọ́la ẹ sọ fún gbogbo ìlú yìí wípé ọba Solomoni sọ wípé amáṣẹ́gẹ́ ní amáyíde wọ́n tà wá fẹ́ yíde yẹn sẹ́wọ̀n pé amáyíde lọ́wọ́ àyè ní kankan wà lọ́nà secondary school yìí sẹ́wọ̀n pé ó lè kó sáà máa ń nàkì ọ̀gbìn yẹn ìsọjíjà ṣe kọjá ọ̀nà secondary school náà ni àbí àyè máa tún yíde lọ síbẹ̀ lọ́la sẹ́ẹ̀. Sọ fún ẹni tí ó wà ní ẹgbẹ́ ilé ẹ̀ wípé ó ní ìkẹta ká fẹ́ lọ sí lọ́nà secondary school yẹn bọ̀ tó bí o mọ̀ bọ̀ tó o máa kiri yẹn wípé kó pẹ̀lú wọ́n gbìyànjú kó pẹ̀lú ìyíde yẹn tó máa ní agbára torí pé orí àwọn méjèèjì kọ́ni tún parí eré tó kò parí olùwà ọ̀sùn. Ọlọ́run rán áńgẹ́lì kan ní sẹ́sẹ́ máìkẹ́lì ní ibẹ̀ sọ pé balógun pàṣẹ àtẹ̀lé kò dàdúró oṣù 21 days. Gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó sọ fún má jẹ́ ènìyàn ó gbọ́dọ̀ ní clear. Ṣùgbọ́n tó bá máa ń clear ó wà lọ́wọ́ ètò gbogbo òkú ló ní ètò àti èdè. Kò gbọ́dọ̀ ṣe ètò, kò gbọ́dọ̀ ṣe èdè. Kò gbọ́dọ̀ ṣe ètò, kò gbọ́dọ̀ ṣe èdè. Kò gbọ́dọ̀ ṣe èdè. A máa yí ìdè lọ sí ẹ̀rọ là. Àwọn èrò pé márùn-ún àbọ̀ ní tí wọ́n lè kò ní lé 1 minute. Ìwọ bá fẹ́ jáde lọ tètè jáde kó tètè padà síbí. 5:30 díẹ̀ sẹ́nu lọ síbí. O ti pé o lè sọ pé báyìí la fẹ́ gbà ká bàbá yìí. Sọ pé báyìí la fẹ́ gbà ká bàbá yìí. Ibi tí àwọn oníṣẹ́ náà wọ́n ká gbà náà wọ́n ṣe kéde làwọn gbà. Ire gbogbo wọn sábà ká lọ sí kéde lábẹ́ ọ̀dọ́ ká kọ̀ ọ̀rẹ́. Èmi wọ̀ ọ́n láti fẹ́ kọ́ ìgbà ẹbí sọ́wọ́ rẹ̀. Ìbá ṣe rí ẹ̀dọ́ bá létí sáà. Abẹ́ ti ka tẹ́lẹ̀. Ó kẹ́kẹ́ sárága. Ó yẹ máa ṣe. Alága, àmàṣẹ́kẹ́. Ní wàá tẹ́kẹ́ tí wọ́n yẹ kí ẹ̀sà máa bọ̀. Ìyá ẹ̀sà kọ́ máa bọ̀. Wọ́n rẹ̀ wá dúró. Ìyá abirú rẹ̀ kọ́ máa bọ̀. Ìyá amúlé náà máa bọ̀.
ìyá méjì náà kọ́ àbọ̀ àwọn tó bá ti ní kún àbọ̀ ìyá méjì àbọ̀ nínú náà kó náà tẹ̀lé ìyá méjì sọ pé lọ́la kókó ti sí ní ọ̀rẹ́ ọ̀yá sọpọ́tà lọ́wọ́ bàbá ìyá máa sọpọ́tì wọn ó yẹ bá ti wà lọ́wọ́ yìí kíákíá máa lọ ní oṣù àti sí àwọn ọ̀rọ̀ sọpọ́tà lọ́wọ́.
Ayé nínú Adébísògo bí mo ṣògo àtàrẹwọ̀ ọmọba ẹ̀yà bí mo ṣògo àtàrẹwọ̀ ọmọ yìí. Nígbà tí gbà pé ọmọ bá mi ọmọ yìí. Ọ̀rọ̀ ayé nínú ọba olórí ọ̀fẹ́ jùlọ wá sí orí ọ̀fẹ́ fún ọmọ rẹ̀. Orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ ó sọ̀kalẹ̀ kó máa bá wa lọ. Lásùn láyọ̀ ajé láyọ̀. Ní àárọ̀ la kálẹ̀ wá yàn lóko. Jésù agbára wa.